I am the principal of Community High School, Esiele, in Orire local government of Oyo State. On Friday, around 9:30, we were attacked by a certain group of people, and a good number of us were abducted, the staff and the students as well. And we have been here since Friday. I am making this video to ask for help from everyone, starting from the federal government of Nigeria and the Oyo State government, Engineer Seyi Makinde, the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our help and settle this thing peacefully so that our lives will not be lost. You know, to me, Odon, me tell you, okay, pẹ̀lú rárá ever in my life. But kí la fẹ́ ṣe sí? Nǹkan tẹ́yin aráàlú fẹ́ ló ń ṣẹlẹ̀ sí yín. Tí n bá sọ̀rọ̀ yìí, ó lè fẹ́ tabára ilé, ó lè fẹ́ tabára oko. Àmọ́ a ti sọ fún yín tẹ́lẹ̀ nígbà tá à ń pariwo kí ní aláìníṣẹ́ lẹ́ ń pè wá. Ẹnìkan lọ jìyà yẹn ní Benin Republic, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ sọ̀rọ̀ síbi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí. Oníkálùkù ń ṣe kò kàn mí kò kàn mí. Àwọn èèyàn míì tún pe olóyè Sunday Igboho ní illiterate. Ẹ ti gbà pé Ọlọ́run ò dá wa mọ́wé kíkà ni. Ọlọ́run dá wa mọ́gbọ́n orí ni. Ṣé rí Nàìjíríà tẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ kidnapping? Tẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ kidnapping? Mo fẹ́ sọ̀rọ̀ èmi fẹ́ sọ̀rọ̀ tán débẹ̀. Tẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ kidnapping, tẹ́ bá fẹ́ kí gbogbo wa pátápátá stop kidnapping, ẹ stop ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí pátápátá. Ẹ cancel ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí pátápátá. Ẹ cancel ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí pátápátá. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ ẹ̀ tó bá jálé ẹ lórí, àtúmẹ̀ni tó máa kàn lọ́la. Religion lẹ fi ń para yín o. Religion àti politics lẹ fi ń para yín ní country yìí o. Má ṣe o. Ẹ̀jẹ̀ yẹn wá dẹ̀jẹ̀ ẹranko. Ìyá yìí náà ó tún sọ̀rọ̀ nínú gbóǹbẹ̀ yẹn, ó ní Christian lòún pè, Christian Association. Ẹ lọ gbogbo àwọn churches pátápátá, wọ́n ní page náà. Did you ever see this man tó ń gé orí wọn yìí ní page wọn káwọn big pastor yẹn post yẹn ni? Second one, you can never see politicians to complain this. Ẹ̀yin aráàlú tá a bá tún sọ pé kẹ́ ẹ stop àti máa hùwà bí ẹranko ẹ̀ tún máa bú wa. Ayé mi o. Ìkan tó ń ṣẹlẹ̀ sẹ́yìn aráàlú ọwọ́ ara yín lẹ fi fà á o. Àwọn ọ̀gá ayé kan ló ń gbé Fúlàní wọlé o. Àwọn kan ló ń sponsor wọn o. Àwọn kan ló ń gbowó ransom yín o. Wọ́n mọra wọn dáadáa. Wọ́n mọra wọn dáadáa. Wọ́n mọra wọn dáadáa. Kákọ́ọ̀sì ni. Ẹ wò ó. Tí ẹ bá stop láti máa lọ ṣọ́ọ̀ṣì káàkiri nínú gbogbo Nàìjíríà tẹ cancel ẹ̀. Àwọn big pastor yìí yẹn wá sun ẹkún. Wọ́n sun ẹkún. Lóòótọ́ wọn níṣẹ́ mi tán ṣe tán fi fọ́ ṣọ́ọ̀ṣì bojú. Bọ̀ wọ́n kọ́kọ́ ké. Ibẹ̀ làṣírí máa gbà tú. Ẹ stop mọ́ṣáláṣí kẹ stop Mẹ́kà lílọ lọ́dọọdún sẹ́ẹ̀. Tẹ́ ẹ bá stop kínní, bandit ò lè end ẹ̀ kò lè end ní country láíláí. Mo mọ nǹkan tí mo ń sọ. Kò ní end ní country láíláí. Àfáà tó lọ ra mọ́tò 400 million 500 million iṣẹ́ wo ló ń ṣe? Kò lè yí eyín mi fẹ́ sọ̀rọ̀ débẹ̀. Wọ́n á pa yín tán pátápátá ẹ̀ lè máa ṣerú fún wọn. Àánú àwọn ọmọ ògùn ọ̀la tán kó ní school yẹn ló ṣe mí o. I will never cry for anybody, but I just pity. And I ashamed of myself that mo wà ní country tí nǹkan báyìí ti ń ṣẹlẹ̀. Àwọn olóṣèlú wa already àti fún wa láàyè o láti lé bandits. Rárá o. Àwọn alágbára kan wà ń bẹ̀ tó jẹ́ pé nǹkan tó fi ń jẹun nìyẹn o. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ayé kẹ́míkà la wà o. Ẹ wo program ẹ ṣíà ẹ kò kàn mí. Ọjọ́ tó bá ti pa another person mi tún ní kí ẹ náà ni because à ń sọ kínní. But ọ̀rọ̀ wa ó korò. Ó korò lẹ́tí ẹ̀yàn wọn Nàìjíríà ó korò. Àwọn ọlọ́gbọ́n òde rẹ́dí àti sọ̀rọ̀ síbi tí mo ń sọ̀rọ̀ sí àwa òmùgọ̀nù kọ́lá lè sọ̀rọ̀ yìí. Ẹ mọ̀ túmọ̀ nǹkan tí mo sọ yẹn ṣá. Àwọn ọlọ́gbọ́n rẹ́dí àti sọ̀rọ̀ sí torí pé ẹni tó bá gbọ́n á gbórí ẹ̀ pamọ́ ni. Kò ní fẹ́ bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Bọ́ṣẹ́ rí òmùgọ̀. Kò ní kí àti kú lọ́la tó bá dẹ̀ kú sàrà ni. Tó bá fi máa tọ́sẹ̀ kan wọ̀n tún rántí ẹ̀ mọ́. Mo rò pé ọ̀rọ̀ tí mo sọ yẹn ti yé yín dáadáa. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ṣé nǹkan tẹ́ fẹ́ máa ṣe ní tẹ́ fi fọ́ọ̀mù Nàìjíríà?
tẹ́ fi lẹ gbogbo wa papọ̀. Tẹ́ ẹ bá stop religion country wọ́n á pa everybody tán. Ẹ̀yin ọmọ Yorùbá, ìwọ tó bá fẹ́ bọ́jọ́ lọ́jọ́ lọ, ìwọ tó bá fẹ́ kúkú ọ̀wọ̀wọ́, wo má fi ra ẹlẹ́ lọ dira o, lọ dira o. Owó tó fẹ́ ná yẹn wá ná lẹ́yìn ẹ̀, o gbọ́, wá ná lẹ́yìn ẹ̀. Owó tó fẹ́ ná yẹn wá ná lẹ́yìn. Kì í ṣe pé ojú bẹ́ẹ̀ ẹ wo, I'm just tired to be complaining. Mo kàn wá ṣé mo ní mi wá òkè látàná tí mo ti rí kinní yẹn. Mi wá òkè o. Olórí Àmọ̀tẹ́kùn free Mr. Julius o. Ẹ bá mi sọ fún olórí Àmọ̀tẹ́kùn tó wà l'Ondo State tó tètè free ẹ̀ báyìí kó tó dẹni yẹ̀yẹ́. Àwọn fídíò kan wà lọ́wọ́ mi tí n bá post ẹ̀ online. Mo mọ̀ pé tákọ̀sì náà ni wọ́n o, but tí n bá post ẹ̀ online àwọn kan máa ṣiṣẹ́ lé lórí, wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀. Mi ò rojọ́ jù bọ̀ kò tí ì lè yé wọn báyìí, ó máa yé wọn tó bá yá, bó ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Wọ́n máa sá sọ́tún wọn ní léyàn gbà wọn, wọ́n máa sá sósì wọn ní léyàn gbà wọn, wọ́n máa sá síwájú wọn máa sá sẹ́yìn wọn ní léyàn gbà wọn torí iṣẹ́ láabi tó wà lọ́wọ́ wọn. Ẹlẹ́fẹ́ nìyẹn jó lórí Àmọ̀tẹ́kùn l'Ondo State. Gómìnà gan bá mọ̀ nípa ẹ̀ díẹ̀ ló máa kù pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn. Gómìnà state yẹn máa mọ̀ nípa nǹkan tó ń ṣe yẹn torí àwa náà ti rí báyìí pé wọ́n ṣe tán láti jáwọ́ nínú ìwà burúkú, láti jáwọ́ nínú ìwà àbàjẹ́. Tó bá mọ̀ nípa ẹ̀ ní máa yẹn ò lè máa exist pẹ̀lú àwọn nǹkan burúkú tó ń ṣe nílùú yẹn. Mo ń bọ̀ mi ò tí ì dé, mo tún ń bọ̀ mi ò tí ì dé sẹ́ẹ̀, evidence wà tó yapa. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ẹ má jẹ́ n sọ̀rọ̀, ó ti lọ báyẹn.